Some leaves are gathered for this process. This may include Odundu, Tete, Akoko, Aje, Segun Shete, Iyeye, Ayunre, Omini, Peregun, Sawere Pepe, Olojongbodu, and so on. Another divination is carried out with the breaking of kola nuts. Once this divination also approves, each bunch of leaves is then used one after the other to invoke blessings on people.
Àtẹ̀pẹ́ níyànrín àgbo àwa wọn láwùjọ tẹ̀lẹ̀ yí pẹ́. Àtẹ̀pẹ́ níyànrín àgbo àwa wọn láwùjọ tẹ̀lẹ̀ yí pẹ́. Àtẹ̀pẹ́ níyànrín àgbo àwa wọn láwùjọ tẹ̀lẹ̀ yí pẹ́ o. Àtẹ̀pẹ́ níyànrín àgbo àwa wọn láwùjọ tẹ̀lẹ̀ yí pẹ́. Ọwọ́ tẹ sẹ́kùn sẹ́kùn ọkọ̀ mi máa sẹ́wọ̀n níwájú ẹ̀nà máa sẹ́wọ̀n lókun lẹ́yìn. Àbùkọ́dé onígbà ògbè àbùkọ́dé onígbà ògbè kó tó dààmú ọdún mà nígbà èrè olówó. Àbùkọ́dé onígbà ògbè àbùkọ́dé onígbà ògbè àbùkọ́dé onígbà ògbè kó bá dààmú ọdún mà nígbà èrè olówó. Ọwọ́ ti gbá gidi mọ́ gbọ́n yìí. Pèrègúndé onígbà aṣọ Pèrègúndé onígbà aṣọ kó tó dààmú ọdún mà nígbà èrè olówó. Pèrègúndé onígbà aṣọ kó tó dààmú ọdún mà nígbà èrè. Pèrègúndé onígbà aṣọ. Àjò ló ní ọmọdé bọ̀ àbá mi towó. Ìtìkún ọ̀la àbífà kúrúrú ìfalẹ̀ ìfọ̀ọ́kọ ní tẹ̀lú kọ́. Ìtìkún ọ̀la àbífà kúrúrú ìfalẹ̀ ìfọ̀ọ́kọ ní tẹ̀lú kọ́. Ìtìkún ọ̀la àbífà kúrúrú ìfalẹ̀ ìfọ̀ọ́kọ ní tẹ̀lú kọ́. Ìtìkún ọ̀la àbífà kúrúrú ìfalẹ̀ ìfọ̀ọ́kọ ní tẹ̀lú kọ́. Sàtìjéjé awérébè ilé tó ń lọ lóde bóyá lé wá. Sàtìjéjé awérébè ilé tó ń lọ lóde bóyá lé wá. Ayùnrẹ́dé onígbà ire Ayùnrẹ́dé onígbà ire o. Kó tó dààmú ọdún má nígbà ire. Ayùnrẹ́dé onígbà ire. Ayùnrẹ́dé onígbà ire. Má dààmú ọdún má nígbà ire. Wá wò ẹni òkèrè ẹ wá fàṣẹ mọ̀ ní òwò ẹni òkèrè. Eré wá bọ̀ wá wò ẹni òkèrè ẹ wá fàṣẹ mọ̀ ní òwò ẹni òkèrè. Kórè wá o, àkókò ẹ̀ lójú. Kórè wá o, àkókò ẹ̀ lójú. Kórè wá, àkókò ẹ̀ lójú. Kórè wá o, àkókò ẹ̀ lójú.
ìsìn àṣà ìlà yálà kan ló lọ́wọ́. Ìsìn ọ̀sà ìlà, ìsìn ọ̀sà ìlà. Owó tí ẹ dá sí ìsìn ọ̀sà ìlà. Wọ́n ní ìsìn ọ̀sà ìlà o, ìsìn ọ̀sà ìlà o. Owó tí ẹ dá sí o, ìsìn ọ̀sà ìlà o. Ìsìn ọ̀sà ìlà o, ìsìn ọ̀sà ìlà. Owó tí ẹ dá sí o, ìsìn ọ̀sà ìlà. Ilé ilé oko ẹ mọ̀mọ́ báwo jà ẹ báwo rẹ̀. Ilé oko ẹ mọ̀mọ́ báwo jà ẹ báwo rẹ̀. Ewé kan bẹ̀ lódò. Ire. Ẹ máa kó ọwọ́. After this, all the leaves are squeezed together to make a solution. Then the ikin are counted and distributed into the palm of 3 initials and then washed with the solution of the leaves. Àbọ̀bọ̀ tún láyọ̀ sóbìnrin, láyọ̀ ló máa fọjọ́ láìsí, àbọ̀bọ̀ àbúrò lápá tó tí sọmọ lára sára, àbọ̀bọ̀ onídẹ̀lẹ́sẹ̀ ló máa rà nílọ sí o. Àbọ̀bọ̀ ojú rẹ̀ pé tí sọmọ bá jà láyé, àbọ̀bọ̀ ojú rẹ̀ pé tí sọmọ bá jà níwárun. Alade
Verses are chanted, led by a priest and chorused by the audience. Then the Iki are transferred into a bowl of water, and more divinatory prayer verses are chanted. Alade rokun rosa o le du yo alade ko ewe ni gbogbo tana ewa ni gbogbo pàdé òun òkúrú òun ọgbà ara o sábà tálákà lọ́dọ̀ sí sayaba o ojú ẹ̀rí o ẹ̀rí ò ní kó pa alákàsójú omi ẹ̀rí ò ní kó pa alákàsójú omi o ọ̀run nílá o ẹ̀rí ò ní kó pa alákàsójú omi ẹ̀rí ò ní kó pa alákàsójú omi alájàmọ̀ ni o ẹ̀rí kó pa o alájàmọ̀ ni o ẹ̀rí kó pa o ẹ̀rí láwọn olódò kò lè gbé sẹ́ni o ẹ̀rí láwọn olódò kò lè gbé sẹ́ni ẹ̀rí láwọn olódò kò lè gbé sẹ́ni o ẹ̀rí láwọn olódò ẹ̀rí láwọn olódò kò lè gbé sẹ́ni o ẹ̀rí láwọn olódò kò lè gbé ẹ̀rí láwọn àwò lábẹ́ ẹ̀rú ìgbàláwo lálàó mẹ́dán wẹ́rẹ́wẹ́rẹ́ omi. The water is then splashed onto all people. Then, all the Iki, Ifa and their containers owned by different initiates and people are washed and arranged into position.